bàbá mi Wasiu Ayinde àti Bisola Badmus ìyàwó rẹ̀ nígbà kan rí òun làwọn méjèèjì tún jọ pàdé lóde àríyá yìí o. Ẹ̀gbọ́n mi kámẹ́rà ló tú Bisola Badmus láṣìírí o, ìyẹn lóhun tó ṣe fún K1 Deultimate lóde àríyá. Iyabo Ojo ìyẹn Queen Mother òun gan ti sọ̀rọ̀ tó sì ti jáde síta báyìí láti fọ ara rẹ̀ mọ́ o, ìyẹn nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án nípa oyún eléyìí tí Fọlá ní o. tó Kunle Afolayan òun náà ti bọ́ sí gbòòrò gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti jáde fún un tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wọ́ lórí ayélujára. Ó ti bọ́ síta láti wá fún ẹni tó ń wọ́ lórí ayélujára yìí lésì o. Èsì ọ̀hún gbáǹkọ́ ni ẹ̀gbọ́n mi ìròyìn ò tá mójúbà. Ìdídòwò Matthew àti King Sunny Ade àwọn ni a rí tí wọ́n pàdé lóde àríyá yìí. Ẹ gbọ́ ohun tí Matthew Ìdídòwò ìyẹn ọmọlẹ́yìn olórin ọ̀kan lára àwọn olórin fújì wa nígbà kan rí ohun tó ṣe fún yìí. Ó gan tí ọ kódà ìròyìn ò tá mójúbà. Òun ní o pásítọ̀ Agbala Gabriel òun náà ti bọ́ síta láti fọ ara rẹ̀ mọ́ o, ìyẹn nípa ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn lójú ayélujára. Òun gan sì ti wá ń lọ́rán tó báyìí. Ọ̀rọ̀ ti di bóòlù yá mi, gbogbo ẹ̀ sì ti di iṣu atayanyan. Ó yẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Gbogbo ẹ̀ wa ò ní jẹ́ kétí yín ó di sí i. tó pásítọ̀ Agbala Gabriel ó ti bọ́ síta lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó sì ti wá síta láti fọ ara rẹ̀ mọ́. tó gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé olùṣọ́ àgùntàn yìí níṣe ni ó máa ń ṣe ìrànlọ́wọ́ fáwọn ènìyàn lórí ayélujára. kódà bàbá rere bàbá kẹ̀ òun gan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń pè nítorí ojú àánú rẹ̀ bí ó ti máa ń ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́ lórí ayélujára. bó bá gbé àwọn ènìyàn tó níṣòro wá sórí ayélujára bó ti máa ń gbowó fún wọn. ó tiẹ̀ wá ṣe fún ọmọbìnrin kan lẹ́nu yìí bí ọmọbìnrin yìí bó ti gba ilé ìjọsìn rẹ̀ lọ tí ó ní kó ṣe ìrànlọ́wọ́ fóun. bẹ́ẹ̀ ni ọmọbìnrin yìí ló kẹ́jọ́ lóró fún wípé òun ní àìsàn kan tí òun fẹ́ tọ́jú ni. bẹ́ẹ̀ ni a ṣe rí tí bàbá wòlíì yìí tí ó gbé ẹ̀rọ rẹ̀ sórí ayélujára fún tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní fi owó sínú àkáǹtì yìí. kò fi àkáǹnàmbà ara rẹ̀ gangan kalẹ̀, oníṣe ló gba àkáǹnàmbà ọmọbìnrin tó fi sórí ayélujára. bẹ́ẹ̀ la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rọ̀jò owó ní bàǹtìbàǹtì sínú àkáǹtì yìí. tó nígbà tí ó wá tó àsìkò kan ní ọmọbìnrin yìí bá ní àwọn ará ìjọ wípé wọ́n wá bá òun wípé bí èèyàn bá rí àánú gbà ó yẹ kéèyàn náà lè ṣàánú fẹ́ lòmíì, pé níṣe ni àwọn máa ń dáná fáwọn kan o. ó ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe gba owó díẹ̀ lọ́wọ́ òun tí wọ́n fi dáná fún àwọn aláìní nínú ìjọ o. tó lẹ́yìn èyí ó ní ọjọ́ tóun ó tún wá lọ sílé ìwòsàn ìyẹn fún tẹ́ẹ̀sì àti fún ìtọ́jú ara òun. ó ní ni wọ́n bá tún sọ pé ọkọ̀ táwọn ó gbé lọ níṣe ló yẹ kóun ó depo sí i. ó lóun wá wò pé bí òun ṣe ń yọ owó díẹ̀díẹ̀ yìí kò ní padà tó ṣe nǹkan tí òun fẹ́ fi ṣe mọ́. nígbà tó di ìgbà míì tóun ó tún lọ sí ilé ìwòsàn lòun bá pe ọ̀kan lára àwọn àbúrò òun pé kó kúkú wá gbé òun kí òun má gbé ọkọ̀ ṣọ́ọ̀ṣì lọ mọ́ o. tó bẹ́ẹ̀ ló ṣe gbé ọkọ̀ lọ o ní àwọn ará ìjọ yìí ni wọ́n bá lọ pa gbogbo àwọn àkáǹtì rẹ̀ kúrò lórí ìkànnì wọn o. èyí ló mú kí ọmọbìnrin yìí bọ́ síta wípé níṣe ni òun náà bá lọ ṣí àkáǹtì míì ní ti orúkọ ara òun o ni ò bá jẹ́ ní abẹ́ ti ìjọ mọ́ o. bẹ́ẹ̀ ni bàbá wòlíì yìí ló bá bọ́ síta wípé àwọn kò sẹ́nikẹ́ni tó ń béèrè owó lọ́wọ́ ọmọbìnrin yìí pé ó kàn fẹ́ ya láìmoore ni o. bẹ́ẹ̀ la ṣe rí tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ yìí pò yẹnu lórí ayélujára pé ọmọbìnrin ọ̀hún náà ó hùwà tí ò dáa, wípé báwo ni ó ṣe kúrò ní ṣọ́ọ̀ṣì ibi tí wọ́n ti ṣàánú fún tí ó wàá tún lọ sí ìkànnì tiẹ̀ lọ
lọ́tọ̀ níṣe ni ó yẹ kí wọ́n yanjú gbogbo ohun tó bá wà ń bẹ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe tó èyí la rí tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé kiri lórí ayélujára ní wòlíì yìí ìyẹn pásítọ̀ Agbala Gabriel yìí ó ti wá síta ó sì ti bọ́ sórí ayélujára láti fọ orúkọ ara rẹ̀ mọ́ wípé òun ò kí ń lùyàn ní jìbìtì kò sì sí ẹnikẹ́ni tó ń béèrè owó lọ́wọ́ ọmọbìnrin yìí. Èyí náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín o. tó Ìdídòwò Matthew àti King Sunny Ade ìyẹn olórin wa gbáǹkọ́ òun la rí ní òde àríyá làwọn méjèèjì bá jọ pàdé lóde àríyá. ṣe sì mọ̀ pé àgbà olórin kúkú ni bàbá mi King Sunny Ade bó ti bẹ̀rẹ̀ sí ní dábí ẹdun tó ń rọ̀ bí òwe lóde àríyá yìí bẹ́ẹ̀ la ṣe rí ọmọkùnrin yìí tó bẹ̀rẹ̀ sí ní lọ náwó fún ní àtẹ́lẹsẹ̀ ní àwọn èèyàn ń pé èyí ò wá hẹ̀rẹ̀ǹtẹ̀ bí bẹ́ẹ̀ la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri lórí ayélujára wípé ṣé wàá morí kọjú gbogbo àwọn àgbà olórin fújì yòókù lọ ni wípé àṣé bóyá torí pé ó jẹ́ àgbàlagbà òun ni ó jẹ́ kí wọ́n máa kan sára sí kán máa gbóṣùbà káre sí báyìí. ní bẹ́ẹ̀ la tún rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó tún sọ pé ẹ̀jẹ̀ agbọ́lá fún ẹni tó lábàyẹ̀ fún wípé tẹ̀gàn ní King Sunny Ade wọ́n ń kọ yáàtì nínú orin tó èyí náà la rí. èyí tẹ́yìn náà bá rí sí lábala àríwísí ẹ̀rọ ara bá wa fi èrò ọkàn yín síbẹ̀ òun náà ni àwa ò ní jẹ́ kí etí yín ó máa di sí. Kunle Afolayan òun gan ti fárígá ó ti fà á kékọ́rí báyìí o tó sì ti bọ́ síta báyìí ìyẹn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára tí wọ́n sì máa ń gbé ìròyìn òfegè. ṣàdédé la rí tí wọ́n ní eré tó gbé jáde wípé ibi tó ti kọ́kọ́ parí rẹ̀ sí tẹ́lẹ̀ pé kò yẹ kó tún gbé apá mi ìjáde mọ́ tòró gbé apá kẹta eré ìjáde ni pé kò yẹ kó tún gbé apá mi ìjáde mọ́ pé ó ti tán síbẹ̀ náà nìyẹn pé apá kẹta tó gbé jáde yìí kò sí nǹkan kan nù rẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu eré yìí tó nígbà tí ó dojú ẹ̀ lòun náà bá bọ́ sórí ayélujára ló bá bẹ̀rẹ̀ sí ní fọ́n tata ló ń tu bí ejò ṣèbé. ó ní òun ò gbé eré jáde fún àwọn tí ò lè ronú jinlẹ̀. ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀rọ̀ yìí bọ́ ta tán bẹ́ẹ̀ ni ó ta bálé ó ta bá oko ló bẹ̀rẹ̀ sí ní ba gbogbo àwọn tí ó ń gbé ọ̀rọ̀ yìí káàkiri lórí ayélujára. ó ní òun ò ṣe fún wọn o ṣùgbọ́n àwọn tó lè ronú jinlẹ̀ àwọn tó nírònú àwọn ni òun ń fi eré yìí síta fún. bó ti sọ̀rọ̀ yìí jáde ṣé ẹ sì mọ̀ wípé a rí àwọn míì náà tí wọ́n ń kan sára sí i bẹ́ẹ̀ la ṣe rí àwọn olólùfẹ́ rẹ̀ náà tí wọ́n sì ń gbóṣùbà káre fún wípé iṣẹ́ gidi ló ṣe sínú eré náà. ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ gangan nílùú ayé ibi tó bá kọjú sẹ́nìkan ló kọjú ní ó kọ ẹ̀yìn sẹ́lòmíì ni. bẹ́ẹ̀ la ṣe rí o láwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ yìí ni wọ́n ń gbà bí ẹni gbàgbá ọtí lórí ayélujára. èyí náà la rí gbọ́ ohun tẹ́ ẹ bá rí sí eré eléyìí tí ó gbé jáde yìí ẹ̀yin náà ẹ̀rọ bá wa fi sí abala àríwísí. Iyabo Ojo ìyẹn Queen Mother ó ti bọ́ síta láti sọ̀rọ̀ o ìyẹn ní ti ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé Fọlá eléyìí tí ó lóyún fún Àrẹ̀mú Afọláyan wípé níṣe ni Iyabo Ojo òun ló fún ní káyámátà ò ní Iyabo Ojo bá bọ́ síta pé kí ló wá dé ẹ̀jẹ̀ má borúkọ òun jẹ́ níṣe ni òun ò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ káyámátà ká tiẹ̀ tó wá sọ pé òun ó tún wá fún yàn bóun bá sì ń ṣe alátiwájú fún ẹnìkan tí àwọn èèyàn ń ṣalátẹ̀lé òun etí ẹ̀ wá kùnkùndùn ìgbésí ayé wọn lẹ́yìn kóun ràn wọ́n lọ́wọ́ nǹkan tóun sì ń ṣe fún Fọlá òun náà nìyẹn lẹ́yìn kóun ràn lọ́wọ́ kóun jẹ́ kí iléeṣẹ́ rẹ̀ kó tún máa gbòòrò sí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé òun tajà òun ni Fọlá tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ní òun ò mọ nǹkan kan nípa bóyá ó lóyún àbí kò lóyún wípé bó bá tiẹ̀ sì wá lóyún gan ṣó wá jọmọ kékeré ni pé kì í ṣọmọ kékeré kì í sì ṣe ohun tí òun lè máa wá fín ìdí kókò kiri nítorí ọ̀rọ̀ ìgbésí ayé onígbésí ayé wípé ti tòun ni kóun ó fàyàn lọ́wọ́ sókè àti wípé kóun gan fúnra òun kóun má wálẹ̀ kóun máa lọ síwájú ní gbogbo ìgbà bẹ́ẹ̀ la ṣe rí tó wá fọ ara rẹ̀ mọ́ o
níṣẹ́ ló mú kàìnkàìn àtọṣẹ tó fi ń wẹ ara rẹ̀ lórí ayélujára pẹ̀lú àwọn ọ̀rọ̀ eléyìí tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu lórí ayélujára yìí o. tó Bisola Badmus ìyẹn ìràwọ̀ òṣèré wa àti Wasiu Ayinde àgbà olórin Fuji wa K1 the Ultimate, àwọn ni àwọn méjèèjì jọ pàdé lóde àríyá yìí o. ẹ gbọ́ mi pẹ́pẹ́yẹ pọnmọ ní òde àríyá tí wọ́n ti pàdé yìí, ibẹ̀ la rí tí wọ́n ti fìwé pe Bisola Badmus tó nígbà tí ó tún wá ṣe pabambarì ẹni tí wọ́n wá pè gẹ́gẹ́ bí olórin náà ní bàmí Wasiu Ayinde. wọ́n ní bí bàmí Wasiu Ayinde ti wọlé ṣẹ̀sì mọ̀ wípé bó bá ti dòde àríyá tí àwọn gbajúmọ̀ àti gbajúgbajà wà báyìí, níṣe ni àwọn èèyàn ó sẹ́ẹ̀tì kámẹ́rà tí wọ́n gbé kámẹ́rà sójú gbogbo àwọn tó bá jẹ́ gbajúgbajà níbẹ̀ tí wọ́n sì máa ká gbogbo ohun tí wọ́n ń ṣe. níṣe ni wọ́n máa ń ṣọ́ wọn bíi pé wọ́n fi wọ́n ṣe aláyànlé fún wọn ni. tó bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà sí ojú Bisola Badmus àti ti Wasiu Ayinde lọ́tọ̀ọ̀tọ̀ láti wo nǹkan tí àwọn méjèèjì ó ṣe. ẹ gbọ́ nígbà tí wọ́n kà á tí Bisola Badmus tó ń ṣe pẹ̀lú Wasiu Ayinde, wọ́n ní ẹ̀gbẹ́ kan níbi tó rọra jókòó sí, bí bàmí Wasiu Ayinde ti gba ẹ̀rọ agbágbé tó sì bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí, bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní wo Wasiu Ayinde rorororo tí àwọn èèyàn sì tún sọ pé connection yẹn ṣì wà ń bẹ̀, wípé bí ó ti ń wò yìí ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun ló ń lọ nínú ọkàn Bisola Badmus lọ́wọ́lọ́wọ́ báyìí. lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tiẹ̀ wá ń sọ wípé bó bá tiẹ̀ wá jẹ́ wípé wọn kò bá sí nǹkan kan náà láàrin wọn mọ́, kò yẹ kí wọ́n máa sá fún ibi tí àwọn méjèèjì ó ti pàdé ni, kó má bàa sí wọ́lùkọlù láàrin àwọn méjèèjì. tó èyí ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé kiri lórí ayélujára o, wípé ṣé wọn ó kúkú wá kó papọ̀ padà ni àbí báwo. bẹ́ẹ̀ làwọn míín ní gbogbo yẹn gan tiẹ̀ sí lọ́kàn bàmí Wasiu Ayinde lọ́wọ́lọ́wọ́ báyìí, pé ọ̀nà àti jẹ́ Awújalẹ̀ òun ni ń bẹ lọ́kàn bàbá o, kò sọ̀rọ̀ obìnrin kankan lọ́kàn rẹ̀ mọ́. ṣùgbọ́n ojú tí Bisola Badmus fi ń wò yìí, òun ló jẹ́ káwọn ènìyàn gbé ọ̀rọ̀ yìí sórí ayélujára tí wọ́n sì gbé sókè tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fà á lóníranto lórí ayélujára, wípé ọkàn Bisola Badmus ó sì wà lọ́dọ̀ bàmí Wasiu Ayinde ìyẹn K1 the Ultimate. tó ìfẹ́ náà ni, ìfẹ́ náà sì ni ó sì yẹ kí gbogbo èèyàn fi máa bá ara wọn gbé. èyí náà la rí gbọ́ ní orí ayélujára tá a ní ká mú wá sétí gbọ́ yín. ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín o. gbogbo ntẹ́yìn náà bá rí sí ẹ rọra bá wa fi sí abala àríwísí. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́.